Ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín bọ́jọ́ ti ń dalẹ̀. Èmi akọ́ṣẹ́mọṣẹ́ àpò ògùn yín náà ni Bọ́láhàn Fábíyì tí à ń pè ní GB. Láti àjọ Mopke fún àwọn àgbà wa. Ọ̀rọ̀ tòní dá lórí àyípadà kan tí ó ṣe pàtàkì tí ó sì gbẹlẹgẹ́. Eléyìí tí ó nílò àkíyèsí wa, pàápàá àwa ọmọ tí a sì ní àwọn òbí nílé. Ó tọ́, ó yẹ kí a mọ̀ wípé bí ọjọ́ ogbó bá dé bá àwọn òbí wa, púpọ̀ nínú wọn ló tún máa ń di ọmọdé padà nínú ìwà àti ìṣe wọn. Lára àwọn ohun tí ó ń ṣe okùnfà àyípadà yìí ni àwọn oníṣègùn òyìnbó pè ní dementia. A ti mẹ́nubà ọ̀rọ̀ yìí ní ráńpẹ́ rí o. Àrùn ọjọ́ alẹ́ fún àwọn àgbà kọ̀ọ̀kan ni. Eléyìí á máa jẹ́ kí àwọn àgbà kan kí wọ́n má dá ara wọn mọ̀, kí wọ́n má dá àwọn ọmọ wọn mọ̀, kí wọ́n má dá àwọn ojúlùmọ̀ wọn mọ̀, kí ọkọ má dá aya rẹ̀ mọ̀, kí aya má dá ọkọ rẹ̀ mọ̀. Àwọn mìíràn á ní wípé àwọn àgbà wọn ń ṣarán ni. Ó fẹ́ kí a mọ̀ wípé kì í ṣe gbogbo àgbàlagbà ni àrùn ọpọlọ yìí ń dà láàmú o. Àti wípé kì í ṣe gbogbo ìgbàgbé ráńpẹ́ ni ó túmọ̀ sí àrùn dementia yìí. A ti sọ rí lórí ètò yìí pé ara ló ń darúgbó, ọpọlọ kì í darúgbó. Eléyìí túmọ̀ sí wípé a gbọ́dọ̀ máa fún ọpọlọ wa ní ààyè láti máa ríṣẹ́ ṣe. Àgbàdé kò ní wípé kí a má ṣe àròjinlẹ̀ mọ́. Ìyẹn ló jẹ́ kí a gbà wá lámọ̀ràn látẹ̀yìnwá wípé kí a wá iṣẹ́ ṣe, kì í ṣe nítorí owó ṣùgbọ́n nítorí wípé í máa ń ta ọpọlọ wa jí ni. Lọ́rọ̀ kan náà, ìgbàgbé ráńpẹ́ kéékèèké lè ṣẹlẹ̀ sí àwọn àgbà wa. Eléyìí ò tíì sọ wípé àrùn yìí ti gbilẹ̀ sí ọpọlọ wọn ni o. Ní ṣíṣarán tí a sọ, fẹ́ kí a mọ̀ wípé ètò ìlera ń sún síwájú ni o. Ọ̀pọ̀ nínú àwọn àgbàlagbà wa tí a ti pàtì, àwọn tí wọ́n ti tì mọ́lé, àwọn tí wọ́n ti pè lájẹ̀ẹ́ tàbí lóṣó, látàrí àwọn nǹkan tí wọ́n ń ṣe, àìsàn yìí ni ó máa ń sábà ṣokùnfà. Ẹ má ṣì mí gbọ́ o, ọ̀pọ̀ nínú àwọn àgbà tí àwọn ènìyàn ti fìyà jẹ tàbí tí wọ́n ti dá ẹ̀mí wọn légbodò látàrí ìṣesí àti ọ̀rọ̀ wọn ni ó jẹ́ wípé àìsàn yìí ló ń dà wọ́n láàmú. Àfi ká fọmọ iṣu tọ́ iṣu, kí a sì fi ọmọ ọkà tọ́ ọkà, kí gbogbo rẹ̀ lè wà ní àlàáfíà àti ìbàlẹ̀ ọkàn. Báwo ni a ṣe lè sọ pàtó wípé àìsàn yìí ń bá àwọn àgbà wa jà? Ó tọ́ kí a gbé irú ẹni bẹ́ẹ̀ lọ sí ilé ìwòsàn ni o. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ elétò ìlera ni yóò tọ́ wa sọ́nà lórí nǹkan báyìí. Ǹjẹ́ àwọn àmì wo gangan ni a lè rí láti fi mọ̀ wípé àgbà wa ní gbé lọ fún àyẹ̀wò nílé ìwòsàn? Mo fẹ́ dá tọ́mì díẹ̀ nù. Lórí ètò bọ́jọ́ tí ń dalẹ̀ láti àjọ Mopke fún àwọn àgbà náà ni a ṣì wà. Kí ni àwọn àmì tí a lè rí láti fi mọ̀ wípé àgbà wa nílò àyẹ̀wò? Ìkíní, ìgbàgbé nǹkan lóríṣiríṣi, bíi kí àgbà wa máa sọ̀rọ̀ tí kò bára wọn lọ,
bí kí wọ́n ṣàìdédé pé orúkọ ẹni tí kò sí mọ́, kí wọ́n wẹ̀, kí wọ́n sì jáde síta láì wọṣọ tán, kí ni wọ́n má dùn, tàbí kí wọ́n máa yọ ayọ̀ sódì, kí wọ́n máa pa rìdàrìdà pípòyì lójú kan láì ṣe nǹkan kan pàtó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A rí pé àwọn ìṣe kan wà tí ó lè ran ètò ọpọlọ àwọn àgbà wa lọ́wọ́. A ti jíròrò lórí àwọn ọ̀rọ̀ yìí rí, ṣùgbọ́n ṣá a tún fẹ́ fẹ́ lójú díẹ̀ sí. Kíní ni kí wàhálà dínkù? A ti sọ̀rọ̀ yìí rí o. Wàhálà ara àti wàhálà ọkàn ó gbúdọ̀ mọ níwọ̀nba. Ìkejì, kí wọ́n máa sùn oorun lásìkò. Oorun tó dé ọkàn lásìkò ó ṣe kókó fún ara wa àti ọpọlọ wa. Ìkẹta, kára má dilẹ̀ jù, àti mẹ́nubẹ̀lẹ́ yìí náà rí. Ká máa nọra lọ́tún, ká máa nà sósì, ká má ṣe jókòó jù. Àwọn kan á jókòó wákàtí kan, wákàtí méjì lójú kan. Eléyìí yóò tọ́ sí àgbàlagbà. Ìkẹrin ni oúnjẹ tí ó tọ́ lásìkò. Ìkarùn ni kí alákìíyèsí àgọ́ ara wa. Ìkẹfà ni kí a máa bá àwọn ènìyàn ṣe. Káyé dádì, kí a dá sí ètò ọ̀rọ̀ ìdàgbàsókè agbègbè wa. Àwa tí a wà ní ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ kí a ṣe ojúṣe wa lásìkò, ojúṣe ọmọ ẹgbẹ́. Eléyìí ní ipa tí ó ń kó nínú ìlera wa o. Ìkeje, orin kíkọ. Orin kíkọ jẹ́ àṣà tí ó dára púpọ̀. Ó máa ń ta ọkàn àyà wa jí ni. Ó máa ń rán wa létí ìrírí àti ìṣẹ̀lẹ̀ tí ó wúlò fún wa tí ó ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ rí. Ó máa ń jẹ́ kí a ṣèrántí àwọn ẹ̀kọ́ tí a ti kọ́. Ó máa ń jẹ́ kí a rí àyè ọpẹ́ lóríṣiríṣi. Ó ń fún wa ní àǹfààní láti lè kọ́ àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ àti láti fi àwọn ìrírí tí a ti rí láti fi hàn wọ́n. Níbo ni a fi àwọn orin ilẹ̀ wa sí? Àwọn àlọ́ pípa, ìtàn sísọ fún àwọn ọmọ ọmọ wa, níbo la fi wọ́n sí? A ò gbọ́dọ̀ jẹ́ kí ọ̀làjú gba àwọn ìṣúra wa yìí lọ. Ó yẹ kí àwọn àgbà wa máa fi sọ́kàn wípé gbogbo ìgbà tí wọ́n bá ní àǹfààní láti rí àwọn ọmọ wọn tàbí àwọn ọmọ ọmọ wọn ní kọ́kọ́ wọn lórin kan tàbí àlọ́ tàbí ìrírí nǹkan tí ó lè ṣe mú wọn rántí ìrírí àtẹ̀yìnwá tí ó ní ẹ̀kọ́ nú. Okun ìlera tinúwá ní fún àwọn àgbà wa, ó dára púpọ̀. Irú àwọn ìṣesí báyìí ló máa ń ran ọpọlọ àwọn àgbà wa lọ́wọ́. Jíjáde pẹ̀lú àwọn ará ẹni, ojúlùmọ̀ ẹni àti ọmọ ẹni náà tún wúlò láti fún ojú lóúnjẹ, láti rí nǹkan tó ń ṣe, láti rí nǹkan tuntun ló máa mú ara yá. Á jẹ́ ká béèrè, á jẹ́ ká kẹ́kọ̀ọ́ sí i. Kí ẹ sọ di àṣà wípé ẹ ó lọ síbi ìtajà tí ó bá wù yín lẹ́ẹ̀kan lọ́sẹ̀ tàbí lẹ́ẹ̀kan láàrin ọ̀sẹ̀ méjì láti rí nǹkan tuntun, láti rí àwọn ènìyàn, láti bá wọn sọ̀rọ̀, láti bá wọn jíròrò. Eléyìí máa ń jẹ́ kí ara fẹ́, ó máa ń jẹ́ kí ọkàn fẹ́, ó máa ń jẹ́ kí inú wa bẹ̀rẹ̀ sí ní tú fún àwọn tó bá dínú. Chai, àwọn nǹkan tí ó ń mú ayé dùn fún àwọn àgbàlagbà wa kò nira púpọ̀ o. Olúwa ò dá wa fún ìyàjẹ. Tó, a ò rọ́jọ́ músolókun o. Mo lérò wípé ẹ ti rí nǹkan kan dìmú tàbí òmíràn. Ire o. Fún ìbéèrè, àfikún tàbí àlàyé, ẹ pè tàbí kẹ́ ẹ tẹ àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sí nọ́mbà yìí 0803 437 5758 0803 437 5758. Ẹ lè tẹ̀lé wa lórí àwọn ẹ̀rọ abániṣe lóríṣiríṣi èyí tí à ń pè ní social media. Bí ẹ bá ti tẹ orúkọ Mopcare sí, yóò gbé wa jáde. Àwọn ẹ̀kọ́ ìlera àgbà látọwọ́ Mopcare ó tún wà lórí YouTube náà. Àwọn èyí tí ẹ tún lè dà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín tí ẹ̀yin àti àwọn àgbàlagbà yín àti àwọn ọmọ lè máa gbọ́ lóòrèkóòrè. Ẹ kàn tẹ Mopcare sí orí YouTube yín, ẹ ó sì rí gbogbo wọn lọ́lọ́kan ọ̀jọ̀kan. Ìyẹn àwọn Mopcare educational series wa ni o. Àwọn ènìyàn mi ṣègbè nítorí àìmọ̀kan. A gbọ́dọ̀ dẹ́kun àìmọ̀kan. Àìmọ̀kànmọ̀kàn kì í ṣe àwáwí mọ́. Ìtọ́jú àwọn àgbà wa ti gbogbo wa ni. Mopcare for the seniors. Àwa ni ohùn fún àwọn àgbà wa. Mo bẹ̀rù rẹ̀ bá. Mo bẹ̀rù àgbà, mo bẹ̀rù àgbà. Àìbẹ̀rù àgbà ni ò jáyé ogún. Ẹlẹ́gbẹ́ mo ní mo bẹ̀rù àgbà. Àgbà ń bọ̀ wá kan ẹ̀ òwe. Àgbà ń bọ̀ wá kan ẹ̀ òkò lẹ́yẹ mi. Àgbà ń bọ̀ wá kan ẹ̀ òwe. Ire o. Fún ìbéèrè, àfikún tàbí àlàyé, ẹ pè tàbí kẹ́ ẹ tẹ àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sí nọ́mbà yìí 0803 437 5758 0803 437 5758. Ẹ lè tẹ̀lé wa lórí àwọn ẹ̀rọ abániṣe lóríṣiríṣi èyí tí à ń pè ní social media. Bí ẹ bá ti tẹ orúkọ Mopcare sí, yóò gbé wa jáde. Àwọn ẹ̀kọ́ ìlera àgbà látọwọ́ Mopcare ó tún wà lórí YouTube náà. Àwọn èyí tí ẹ tún lè dà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín tí ẹ̀yin àti àwọn àgbàlagbà yín àti àwọn ọmọ lè máa gbọ́ lóòrèkóòrè. Ẹ kàn tẹ Mopcare sí orí YouTube yín, ẹ ó sì rí gbogbo wọn lọ́lọ́kan ọ̀jọ̀kan. Ìyẹn àwọn Mopcare educational series wa ni o.
àwọn ènìyàn mi ṣègbè nítorí àìmọ̀kan. A gbọ́dọ̀ dẹ́kun àìmọ̀kan. Àìmọ̀kànmọ̀kàn kì í ṣe àwáwí mọ́. Ìtọ́jú àwọn àgbà wa ti gbogbo wa ni. Mob Care for the Seniors. Àwa ni ohùn fún àwọn àgbà wa. mo bẹ̀rù àgbà. mo bẹ̀rù àgbà, mo bẹ̀rù àgbà. àìbẹ̀rù àgbà ni ò jáyé ogún. ẹlẹ́gbẹ́ mo ní mo bẹ̀rù àgbà.